Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam àti parí umrah wa. Kọ́lọ́n dákun kó jọ kó máa ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa. Èyí tó kù náà ni ká bọ́ṣọ ìhram wálẹ̀ ká fọ̀ tá a bá ti fọ̀ tán ká tọ́jú ẹ̀. A máa retí ọjọ́ kẹjọ oṣù Zulhijjah tá a múra tá a máa lọ sí Múnà láti Múnà láti lọ sáràfà. Ṣùgbọ́n ṣe lásìkò ìgbà tá a bá wà Mọ́kà ẹ dákun torí tọ́lọ́run ẹ gbìyànjú àti kírun lọ́pọ̀lọpọ̀ ń Káàbà torí pé opportunity kan tẹ́lómi ò ní láyé ẹni kò tún ní dé Mọ́kà mọ́. Kì í ṣe pé ṣùgbọ́n ẹ̀kan náà lọ́lọ́run bá kọ pé yóò dé Mọ́kà kọ́lọ́n dákun jọ kó mọ̀ ṣe lẹ́ẹ̀kan fún mi àti ká máa kírun ká sì máa gbìyànjú àti máa ṣe tàwáàfù níwọ̀n ba tagbára wa mọ̀. Ẹ máa tọ́jú agbára yín o, ẹ máa tọ́jú àlàáfíà yín o torí pé àwọn ọjọ́ márùn-ún kan ń bẹ tó jẹ́ pé ọjọ́ ọṣẹ́ ni. Ṣé ẹ rọ́jọ́ kẹjọ, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá, ọjọ́ kọkànlá, ọjọ́ kejìlá oṣù Zulhijjah ọjọ́ ọṣẹ́ ni o. Ọjọ́ ọṣẹ́ lọ́jọ́ márùn-ún yẹn. So gbogbo agbára tẹ́ ẹ bá ní ẹ máa tọ́jú ẹ̀, ẹ máa mumi dáadáa, ẹ máa jísó dáadáa, ẹ máa sùn dáadáa, ẹ máa sinmi dáadáa torí pé ọjọ́ ọṣẹ́ ni. Ṣé wá rí tó bá ti wá parí, tó bá ti wá di ọjọ́ kẹjọ, wọn ò ti sọ fún yín, gbogbo àwọn tó bá jẹ́ alákòóso yín wọn ò ti máa ṣàlàyé fún yín pé ẹ múra o, ẹ gba ṣàwárà mi yín o. Inú hòtẹ́ẹ̀lì wa náà láti wẹ̀. A sì dàníyàn labbaika Allahumma hajjan, labbaika Allahumma hajjan. Ṣé ẹ mọ̀ pé ìgbà tá a fẹ́ dàníyàn umrah a sọ pé labbaika Allahumma umratan ṣùgbọ́n eléyìí a sọ pé labbaika Allahumma hajjan. Ṣé wá rí a ti wá wọ aṣọ àrà mi bẹ́yẹn. Gbogbo ń tá a sọ pé èèyàn ò gbọdọ̀ ṣe inú aṣọ àrà mi tá a fi ṣe umrah ẹ gbọdọ̀ ṣe inú aṣọ àrà mi tẹ́ ẹ fẹ́ fi ṣe hajj náà o. Èèwọ̀ ni o. Ọkùnrin àti obìnrin ò gbọdọ̀ bára wọn lò lọ́kọ àti ìyàwó. A gbọdọ̀ pa nǹkan ẹlẹ́mìí, a gbọdọ̀ lo nǹkan lọ́fíndà títí táṣọ àrà mi yẹn tá a fi bọ́lẹ̀ fún gbogbo ọjọ́ mẹ́ta yẹn. Ọjọ́ kẹjọ, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá. Ẹ mọ̀ pé ọjọ́ kẹwàá láti wọ aṣọ àrà mi lẹ̀. Gbogbo ohun tí èèyàn ò gbọdọ̀ ṣe inú aṣọ àrà mi ó déèwọ̀ fún wa láti ṣe. A wá kú ní Mọ́kà, a kọrí sí Mínà. Ṣé rí Mínà yẹn náà lábẹ́ tẹ́ǹtì tí wọ́n ti pèsè kalẹ̀ fún wa. Ẹ dákun torí tọ́lọ́run ẹ ní sùúrù rẹpẹtẹ náà lẹ́ẹ̀ní níbi iṣẹ́ hajj. Iṣẹ́ hajj gba sùúrù. Wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀, wọ́n tì ọ́, wọ́n gún ọ, wọ́n tìyàn, wọ́n gúnyàn, wọ́n tẹ̀yàn mọ́lẹ̀, wọ́n sọ̀rọ̀ òdì síyàn, wọ́n búyàn, wọ́n sọ ọ̀rọ̀ àṣẹ síyàn. Ọ̀rọ̀ téèyàn ó sọ tí yóò máa banújẹ́ lórí má sọ sí dákun torí tọ́lọ́run. Bẹ̀rù Ọlọ́run ọba. Máa rí gẹ́gẹ́ bí pé Ọlọ́run bá wà níwájú ẹ ó rí nǹkan tó ń ṣe. Ẹ dákun torí tọ́lọ́run. Tá bá ti dé Mínà, wọ́n fún wa ní bẹ́ẹ̀dì wa tá a fẹ́ sùn sí. Bẹ́ẹ̀dì yẹn kì í ṣe bẹ́ẹ̀dì ìgbádùn tẹ́ ẹ máa ń sùn lé. Bẹ́ẹ̀dì pé ẹ submit ara yín fọ́lọ́run ọba ni. Ẹ jupá, ẹ jù sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala. Òun náà ni bẹ́ẹ̀dì tí wọ́n fún wa. Wọ́n mọ̀ fún wa lóúnjẹ. Oúnjẹ tẹ́ ń jẹ nílé kan wọ́n ó fún yín. Omi tẹ́ ń mu nílé kan wọ́n ó fún yín. Bẹ́ẹ̀ tí ń gbádùn nílé kọ́ lẹ́ gbádùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ gbọdọ̀ ṣe sùúrù. Olúwa ní tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ̀san ńláńlá ń bẹ tóun ó san fún yín. Wassalamu alaikum.